Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbéra kúrò nílùú Àbújá lọ sí Paris, orílẹ̀-èdè France, nínú àbẹ̀wò ìdákọ́kọ́ rẹ̀ níbi tí ó ti mórílé Addis Ababa, olú ìlú Ethiopia. Pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ni ààrẹ ti gbéra ní ọ̀sán òní tí í ṣe ọjọ́rú Wednesday. Ní Addis Ababa ni ààrẹ yóò ti darapọ̀ mọ́ àwọn aṣáájú ilẹ̀ Áfíríkà káàkiri níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́ta ti ìgbìmọ̀ alákòóso àti ìpàdé ẹlẹ́ẹ̀kejìdínlógójì ti ilé ìgbìmọ̀ àwọn olórí orílẹ̀-èdè ti àjọ ìṣọ̀kan ilẹ̀ Áfíríkà, lẹ́yìn tí wọ́n tẹ́ pẹpẹ ìpàdé yìí sí ọjọ́ 12 nínú oṣù kejì sí ọjọ́ 16 nínú oṣù kejì ọdún 2025. Olùbánidámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ gbogbogbò ìyẹn Sunday Dare ni ó sọ̀rọ̀ nípa kókó ohun tí ààrẹ fẹ́ lọ ṣe níbi ìpàdé náà. Ààrẹ ní ìrètí ti wà pé yóò kó ipa pàtàkì gẹ́gẹ́ bí alága àwọn àjọ ECOWAS tó tún jẹ́ olórí orílẹ̀-èdè. Ààrẹ ní àlàkálẹ̀ ti wà fún pé yóò dé sí Addis Ababa ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ fún ti ìpàdé ìṣọ̀kan ilẹ̀ Áfíríkà. Wọ́n ti sọ fún àwọn olùgbé orí ilẹ̀ Ọba Solomon Ọmọ́táyọ̀ Ìrìnlẹ̀ ní Òdòyàntà lágbègbè Ìrẹ̀wọ̀n Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn láti kó kúrò lórí ilẹ̀ ọ̀hún àbí kí wọ́n fojú winá òfin ilé ẹjọ́. Aṣojú ẹbí náà tí í ṣe agbẹjọ́rò Gani Ọláníyì ni ó ṣe ìkìlọ̀ yìí lásìkò ìgbẹ́jọ́ ilé ẹjọ́ lórí àwọn tó wà lórí ilẹ̀ náà. Akọ̀ròyìn wa Anthony Gandoro náà pẹ̀lú wọn wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Pẹ̀lú ìkọ̀wọ̀rìn àwọn ọlọ́pàá láti olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn Eléwéran Abẹ́òkúta, lẹ́yìn tí àwọn olùjáwé láti ẹ̀ka ìdájọ́ Ìjẹ̀bú Òde ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ògùn ṣe àtọ́nà wọn. Ìgbésẹ̀ náà ni láti mú ìdájọ́ ti adájọ́ Afzan Ọ̀yájìmí ti ẹ̀ka ìdájọ́ ilé ẹjọ́ gíga ti Ìjẹ̀bú Òde gbé kalẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2024 pẹ̀lú nọ́mbà ilé ẹjọ́ tí ó jẹ́ HCG 171/2023. Ìdájọ́ náà ní láti gba ilẹ̀ tí ó tó éékà 9 ó lé ní igba ó lé ní méjì, lẹ́yìn tí ilẹ̀ náà wà ní abúlé Òdòyàntà lágbègbè Ìrẹ̀wọ̀n ní ìlú Ìjẹ̀bú Òde. Ilẹ̀ tí ó jẹ́ ti àwọn ẹbí Ọba Solomon Ọmọ́táyọ̀ Ìrìnlẹ̀, lẹ́yìn tí wọ́n fẹ́ gba ilẹ̀ náà padà kúrò lọ́wọ́ àwọn tí ó ń lo ilẹ̀ náà ní ọ̀nà tí ò bófin mu. Agbẹjọ́rò àwọn ẹbí náà tí í ṣe Gani Fáníyèmí sọ wípé gbígbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ di dandan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdírẹ̀bẹ̀ sí àwọn olùgbé tí ó ń lo ilẹ̀ náà ní ọ̀nà tí ò bófin mu. Agbẹjọ́rò Fáníyèmí wá sọ wípé kíkùnà àwọn tí ó ń lo ilẹ̀ lọ́nà tí ò bófin mu yìí láti ṣe òfin tuntun kí wọ́n tó ra ilẹ̀ níwọ̀n ọmọ ọ̀nà à ń tọ̀ kí wọ́n tó ra ilẹ̀ ọ̀hún, lẹ́yìn tó sì dúkòkò mọ́ ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ò bá tẹ́tí sí ìdájọ́ ilé ẹjọ́ yóò fi jú winá òfin. Agbẹjọ́rò náà wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ní báyìí ìlànà òfin wà fún ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá fẹ́ jẹ́ olùgbé lórí ilẹ̀ náà. Pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ yìí, a nírètí wípé yóò fún àwọn ẹni tí ọ̀rọ̀ kàn nípa ilẹ̀ yìí láti jọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀. Ìjọba ọkọ̀ tọdún 2024 ni àkọsílẹ̀ ti wà fún pé ó dínkù níwọ̀n ìdá 2 nínú ọgọ́rùn-ún ní ìfiwéra pẹ̀lú àkọsílẹ̀ tọdún 2023. Alukoro ilé-iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìjọba àpapọ̀ ẹ̀ka ti Ìjẹ̀bú Òde Olúwagbénga Bello ń sọ èyí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn wa Anthony Gandoro ti ilé-iṣẹ́ Nta Ijebu Ode ní ọ́fíìsì rẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Tí a bá wò sàkún yìí nítòótọ́ a fi ọpẹ́ fún Ọlọ́run ọba nítorí wípé tá a bá wo ìjàmbá ojú pópó ní ọdún méjì sẹ́yìn tó jẹ́ 2023 tá a wá wo ìjàmbá ojú pópó ní ọdún 2024 a rí wípé ìyàtọ̀ gidigbe ló wà láàrin, nítorí wípé ìdínkù jọjọ ó bá ìjàmbá ojú pópó ní ọdún 2024 ká tá a bá fẹ́ fi wé ti 2023. ìjọ ṣàfihàn wípé akitiyan àjọ ẹ̀ṣọ́ ojú pópó ó gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ ó fìdí rinlẹ̀ ó fọwọ́ múlẹ̀ nípa pípẹ̀tù sí ọkàn àwọn awakọ̀ nípa ìwàkuwà lójú pópó.
ilé-iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ Nta Ìkàrẹ́ ni ó ti di ibi tí iná ìjọba ti padà ń ṣiṣẹ́ níbẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti lo iná ìjọba. èyí ṣeé ṣe láti ọwọ́ ọ̀kan lára mínísítà fún ètò abẹ́lé ìyẹn fún àwọn alátìlẹyìn Olúbùnmi Túnjí Òjó ìyẹn Àfọlábí mọ̀ọ́mọ̀ níbi tí ó ti dá gbọ́ bùkátà gbogbo iye owó tó parí iná náà. Akọ̀ròyìn wa Pẹ̀lúmi Àkànwó jábọ̀ ìròyìn wípé ìgbésẹ̀ náà yóò túbọ̀ mú ìdàgbàsókè bá iṣẹ́ ilé iṣẹ́ náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ Nta Ìkàrẹ́ ní inú wọn dùn fún iná mọ̀nàmọ́ná tí wọ́n ṣẹ̀túnṣe. Ọ̀gá ilé-iṣẹ́ náà Kẹ́hìndé Lámídì ni ó kàn sí àwọn lámììtàn ní ìlú Àkókó láti lè san owó náà tí ilé-iṣẹ́ náà jẹ kí iṣẹ́ lè máa lọ déédé. Láti kan bí ọdún mẹ́jọ ni a ti wà ní òkùnkùn biribiri torí pé àìjẹ owó, ṣùgbọ́n nígbà tí mo fi ọjọ́ ara wa sún ẹ̀kan náà àwọn ọmọ ẹbí BTO ní òkè àgbèrúgbà ìdìbò, ó fi dájú pé kò ní pẹ́ tí wọ́n á dá wa lóhùn. Inú òkùnkùn biribiri la wà, mo dúpẹ́ lọ́wọ́ wọn, Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́. Lákòókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé àwọn viewers wa wọn á tún lè gbádùn wa ju bí tẹ́lẹ̀ lọ. A wá lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ àwọn tó nawọ́ ìrànwọ́ yìí sí wa pé Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. Ó kù ìbọ̀wọ́, ẹ jẹ́ ká rí wípé a ṣì nílò ìrànlọ́wọ́ sí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú. Àwọn ẹbí mínísítà ètò abẹ́lé Bùnmi Túnjí Òjó lẹ́yìn tí wọ́n san owó ná wá sí ilé-iṣẹ́ náà, wọ́n wí pé àwọn fẹ́ kí iṣẹ́ máa lọ bí ó ti yẹ. Nígbà tí a gbọ́ wípé láti kan bí ọdún mẹ́jọ náà ti jẹ́ iléeṣẹ́ oníná ẹlẹ́tírísítì ní gbèsè tí ó wá díṣẹ́ wọn lọ́wọ́, a gbìyànjú láti sanwó náà. Wọ́n lè ti sanwó náà sí, mo dẹ̀ mọ̀ pé Nta náà á padà sí orí afẹ́fẹ́ tá a sì máa gbọ́n gbogbo àti ní gbogbo àsìkò. Nǹkan èèyàn lèèyàn máa ń gbé ní arugẹ kí gbogbo wọn wá kí wọ́n máa polówó ọjà wọn ní Nta torí by doing this iléeṣẹ́ náà á túbọ̀ máa tẹ̀síwájú. Ọ̀gá ilé-iṣẹ́ náà Kẹ́hìndé Lámídì dúpẹ́ lọ́wọ́ mínísítà ètò abẹ́lé Bùnmi Túnjí Òjó fún ìrànlọ́wọ́ tí ó ṣe. Ó fi kún pé èyí á jẹ́ kí iṣẹ́ ṣeé ṣe bí ó ti yẹ. Ilé náà mọ̀nàmọ́ná tí ó ṣẹ̀ padà dé, iṣẹ́ á yàtọ̀ láwọn oṣù tí ń bọ̀. Níkàrẹ́, Pẹ̀lúmi Àkànwó ló ń jábọ̀. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ ọ̀tọ̀ ní òní jù báyìí lọ. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook Nta Ijebu Ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.